Scorpio omi tútù, ọmọ tí a bí láti October 23 títí dé November 22, wọ́n jẹ́ ọlọ́kàn líle àti alágídí ẹ̀dá. Onínú fùfùn ẹ̀dá ni wọ́n. Wọn kì í bẹ̀rù láti sọ̀rọ̀ sí ènìyàn. Wọ́n fẹ́ràn kí ènìyàn máa yìn wọ́n fún àṣeyọrí iṣẹ́ tí wọ́n bá ṣe. Wọ́n fẹ́ràn àfiarawé. Wọ́n máa ń pa àwọn irọ́ kéékèèké. Wọ́n máa ń mọ ìwé tí wọ́n bá ní àǹfààní láti kàwé. Nǹkan máa ń jọ wọ́n lójú. Akíkanjú ènìyàn ni wọ́n ní ẹnu iṣẹ́. Wọ́n máa ń pa àṣírí mọ́ púpọ̀. Ọkàn wọn máa ń dúró gbọ̀ngbọ̀n nínú ohun tí wọ́n bá pinnu láti ṣe. Wọ́n fẹ́ràn láti máa jẹ́ oníwàásù, ọ̀jọ̀gbọ́n àti onímọ̀ ìjìnlẹ̀ tí kò ṣeé farawé. Wọ́n fẹ́ràn ìsọkúsọ àti ìṣekúṣe. Wọ́n kúndùn ìwà àgbèrè púpọ̀. Aláàánú ènìyàn sì ni wọ́n pẹ̀lú. Wọ́n nífẹ̀ẹ́ sí oge ṣíṣe lọ́pọ̀lọpọ̀. Wọ́n máa ń jẹ́ ènìyàn pàtàkì ní ìgbésí ayé wọn. Àwọn ìràwọ̀ yìí gbàgbọ́ pé oore ní ìgbà ìpọ́njú òun ni oore tòótọ́. Wọn kì í fẹ́ kí ènìyàn mọ̀ pé ara wọn kò dá. Wọ́n máa ń bí inú àbíjù. Ọjọ́ oríire wọn ni ọjọ́ Tuesday. Déètì oríire wọn ni 9/18/27. Àwọ̀ tó bá àwọ̀ wọn mu ni àwọ̀ pupa, ìyẹn red. Irú ẹ̀dá tí ìràwọ̀ iná jẹ́. Aries, iná tọkànyánrin. Ọmọ tí a bí láti March 21 títí dé April 20. Wọ́n máa ń hùwà àìgbọràn ní ìgbà mìíràn. Ìwà agídí wọn lè fi ìyà jẹ wọ́n tàbí kó ṣe wọ́n ní oríire. Àìsíkí kò fi bẹ́ẹ̀ pọ̀ fún wọn. Kò dáa kí wọ́n bá ènìyàn dá iṣẹ́ pọ̀. Kò dáa kí wọ́n ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn. Wọ́n ní ìgboyà, agbára àti ìwà akíkanjú. Wọn kò ní sùúrù. Ó ṣòro fún wọn láti ní ọ̀rẹ́ òtítọ́ tí yóò wà pẹ̀lú wọn fún ọjọ́ pípẹ́ nítorí wípé wọ́n jẹ́ alágídí ẹ̀dá àti ẹ̀dá tí ó fẹ́ràn àṣewọ̀n, ẹnu dídùn, ṣe kárí mi. Ìràwọ̀ yìí kún fún ogun jíjà àti ìwà líle bíi ti jagunjagun. Ìwà wọ̀nyí kò sì jẹ́ kí gbogbo nǹkan tí wọ́n bá dáwọ́lé yọrí sí rere. Obìnrin wọn máa ń jowú. Obìnrin wọn kì í gbé ní ilé ọkọ kan nítorí àìní sùúrù wọn. Wọn kì í bẹ̀rù láti sọ òtítọ́. Wọ́n ní ìgboyà, wọ́n sì ní àyà bíi ti kìnìún. Wọ́n fẹ́ràn láti máa jẹ́ aṣíwájú nínú ohun gbogbo. Wọ́n ní ìwà ọ̀dájú. Gbogbo ọmọ tí a bá bí ní àsìkò yìí nílò àmójútó gidigidi. Ìbùkún, oríire, owó níní àti ìdùnnú wà fún wọn ní ìgbésí ayé wọn tí wọ́n bá ní sùúrù lọ́pọ̀lọpọ̀. Mo rọ̀ wọ́n kí wọ́n tọ́jú ọmọ ní ìgbésí ayé wọn nítorí ọjọ́ alẹ́. Wọ́n fẹ́ràn láti máa tọ ènìyàn jẹ. Ọjọ́ oríire wọn ni ọjọ́ Tuesday. Déètì oríire wọn ni 5, 7, 9, 18 àti 27. Kọ́lọ̀ wọn ni red àti any flashing. Leon, iná tó gbóná rírírí. Ọmọ tí a bá bí láti July 21 títí dé August 22. Wọ́n jẹ́ olódodo àti onínúfùfù ènìyàn. Wọ́n máa ń tètè ka èso sí ènìyàn lẹ́sẹ̀. Wọ́n máa ń tètè bínú sí ohun tí kò nítumọ̀. Inú wọn kì í pẹ́ rọ̀. Wọ́n máa ń tètè ní owó ní ọjọ́ ayé wọn torí nọ́mbà 1 ní nọ́mbà wọn. Wọ́n jẹ́ ènìyàn tí ó ṣe pàtàkì, tí wọ́n ní agbára tí wọ́n sì jẹ́ aláríyá, afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àti ṣe kárí mi. Ṣùgbọ́n èyí máa ń fa ọ̀tá fún wọn ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn gan tún máa fi ènìyàn ṣe ẹlẹ́yà. Olóòtítọ́ ènìyàn ni wọ́n. Ìwà bíi ti ọmọdé kì í kúrò nínú ìwà wọn títí di ọjọ́ ogbó wọn. Ìjáde wọn a máa jọ wọ́n lójú. Wọn a máa múra bí ọba tàbí ìjòyè. Wọ́n fẹ́ràn àwàdà àti ẹ̀fẹ̀ títí di ọjọ́ ogbó. Ọṣẹ dúdú kò bá ìràwọ̀ yìí mu. Olórí ni wọ́n máa ń sábà jẹ́. Ohun èlò olówó iyebíye ni wọ́n máa ń sábà ń lò sí ara. Wọn kì í sábà bí ọmọ púpọ̀ ṣùgbọ́n nípa ìwà wọn, ọmọ kì í fẹ́ràn wọn. Ara ènìyàn ni ire wọn wà. Wọ́n fẹ́ràn ẹ̀sìn gidigidi. Wọ́n fẹ́ràn eré ṣíṣe àti odì yíyàn. Wọ́n fẹ́ràn ẹran jíjẹ. Wọ́n ní ìgbéraga púpọ̀. Wọ́n máa ń ṣe iyèméjì lórí nǹkan. Ọjọ́ oríire wọn ni ọjọ́ Sunday. Déètì oríire wọn ni 10, 19, 28. Kọ́lọ̀ wọn ni yellow, gold àti orange.